Psalm chapter 8. Ọ̀rọ̀ Dávidi ó máa ń yà mí lẹ́nu gbogbo ìgbà ni. Dávidi gbé wa láti Genesis, ó dẹ̀ gbé wa lọ sí Revelation. Ó gbé wa lọ sí kan tó bí Jésù, ó dẹ̀ gbé wa lọ sí kan tó máa ṣẹlẹ̀ lẹ́yìn tí Jésù, tó bá bí Jésù tí Jésù ó ti jíǹde tó ti lọ tó tún ti padà wá. Dávidi gbé wa lọ in just 9 verses. Psalm 8 is a psalm of praise. Sáàmù ìyìn ni, sáàmù ìyìn ni, títóbi Ọlọ́run, bí ògo Ọlọ́run bó ṣe pọ̀ tó. Dávidi kàn ṣe mọ̀ pé darandaran ni Dávidi nínú oko. So lóru Dávidi á kàn wà ńlẹ̀ẹ́lẹ̀, á máa wo ojú ọ̀run, á kàn máa wo iṣẹ́ Ọlọ́run bó ṣe tóbi tó. Pé Ọlọ́run yìí kan ó dẹ̀ gbé ọ̀run yìí, ó dẹ̀ gbé kalẹ̀. Ó dẹ̀ fi ìràwọ̀, ó fi sórí gbogbo ẹ̀. Dávidi wo moon, ó wo ìràwọ̀, ó wo kí ni moon Yorùbá, òṣùpá. Ó kàn meditate, ó ń wo iṣẹ́ Ọlọ́run yìí bó ṣe tóbi tó. Gbogbo nǹkan tọ́lọ́run yìí dá. Lẹ́yìn tó dá gbogbo nǹkan tó tẹ́lẹ̀ yìí, ló lè tún wá dá èèyàn kékeré sínú ẹ̀. Ó kàn ń wò pé Ọlọ́run yìí tóbi. Ó bẹ̀rẹ̀ sáàmù yìí pẹ̀lú yìnyín Ọlọ́run, nípa sísọ títóbi Ọlọ́run. Ó dẹ̀ parí rẹ̀ pẹ̀lú yìnyín Ọlọ́run, nítorí Olúwa tóbi. Olúwa tóbi kò láfiwé. Ògo Ọlọ́run pọ̀. Ọba tó gbé ògo kárí ògo, láti inú ògo lọ sínú ògo ni. Àwọn scientists sọ pé lẹ́yìn ọ̀run tá à ń wò yìí, ṣé 9, pé 9 heavens ló ṣì wà. Tí àwọn èèyàn ti dé pẹ̀lú àwọn tó ń lọ sí space, tí wọ́n dẹ̀ tí débi tọ́lọ́run wà. 9 ni wọ́n ti dé, tí wọ́n dẹ̀ tí débi tí Ọlọ́run wà. So Olúwa sọ tóbi, ó tóbi. Òun ni Dávidi ń rò wípé Ọlọ́run tó tóbi tó léyìí, tó dá gbogbo nǹkan tó tóbi, tó dá ọ̀run, tó dá òṣùpá, tó dá ìràwọ̀, tó dá Sátánì gan fún rẹ̀, tó dá àwọn áńgẹ́lì tó jẹ́ pé kò sí nǹkan tí wọ́n lè ṣe. Ó wá dá èèyàn kékeré, ó wá dá èèyàn yìí, ó wá fi èèyàn yìí, ó wá fi jọba lórí gbogbo nǹkan tó dá. So Dávidi rò pé irú Ọlọ́run wo leléyìí? Kí ló tiẹ̀ rí nínú èèyàn kékeré lásán? Ló dá, ló wá fi jọba lórí gbogbo nǹkan tó dá. Kí ni ìdí tó fi èèyàn jọba lórí gbogbo ohun tó dá? Ọlọ́run tó jẹ́ pé ó fi ìyìn ara rẹ̀, ó fi sẹ́nu ọmọdé. Nípa ìyìn tó fi sẹ́nu ọmọdé, ó lè ṣẹ́gun ọ̀tá. Irú Ọlọ́run wo nìyẹn? So Dávidi kàn meditate ni lórí títóbi Ọlọ́run àti ìdí tó fi èèyàn. Kí ló tiẹ̀ rí lára èèyàn tó fi lè fi èèyàn sípò tó eléyìí tí Ọlọ́run tó fi sí, tó fi dá èèyàn ní àwòrán ara rẹ̀? Kí lọ́lọ́run wò? Kí ló rí? Kí lèèyàn? This God is too big. Ó ti tóbi jù, ó ti lágbára jù. Ògo rẹ̀ ti pọ̀ jù pé kó tún máa wá èèyàn lásán. Èèyàn tẹ́ pé kò wà dependable, tí ò ṣe gbára lé, kó wá máa wá. Débi pé á tún máa wá bẹ̀ wò. So Dávidi kàn ronú ni pé Ọlọ́run tó tóbi tó léyìí, kí ló ń wéyàn fún? What does he need any human being for at all? So ká tó ka Psalm 8, ọ̀rọ̀ ìyànjú méjì ni mo fẹ́ mú jáde. Ìkan ni wípé ìbéèrè tí gbogbo èèyàn ń béèrè náà ni Dávidi béèrè lóòótọ́. What is man? Kí lèèyàn? Kí ni ìdí tí Ọlọ́run tiẹ̀ fi dá èèyàn? Kí ni ìdí tí Olúwa fi ń ṣèrántí àwa èèyàn? Kí ni ìdí ẹ̀ tó fi ń bẹ èèyàn wò? Ṣé ẹ lè wà lórí bẹ́ẹ̀dì yín lóru, kó kàn dé yọ, kó dẹ̀ bẹ̀rẹ̀ sí ní bá yín sọ̀rọ̀. Á dẹ̀ pè yín orúkọ tó sọ yín lọ́jọ́ tán bí yín. Báwo ló ṣe, what does he want? He's too big láti máa rántí èèyàn. Ọmọ darandaran tó wà nínú oko, tó ti ń tọ́jú ẹran bàbá ẹ̀, tí kò tẹ̀sẹ̀ tó rántí ẹ̀ lé pàápàá. Ọlọ́run dẹ̀ rántí ẹ̀mí tó wà nínú oko, tó fi gbódìdí àlùfáà dìde Sámúẹ́lì pé lọ bá mi fi òróró, lọ bá mi fi yàn. Pé kí lè yàn yìí? Ta lè yàn náà gan tọ́lọ́run fi ń ṣe irú nǹkan bí eléyìí? Tó fi ń ṣe, tó fi èèyàn, tó fi sípò pàtàkì lórí, tó fún èèyàn ní ìjọba lórí gbogbo nǹkan tó dá. Ṣé pé nígbà tí Ọlọ́run dá Adam, ó fi Adam
ó fi sí orí gbogbo nǹkan tó dá. Later lè ka Genesis 1, tá bá ń ka chapter 8 a lè ka ní Genesis 1:12 nígbà tó dá Adam tán tó dá èèyàn, ó ní gbogbo nǹkan tó ń dá pátápátá ló ń fi sábẹ́ ẹsẹ̀ Adam. Ó fún Adam nìkan tá à ń pè ní dominion mandate, àṣẹ ìjọba, pé lórí gbogbo nǹkan tí mo dá o, mo fi ṣe olórí gbogbo nǹkan tí mo dá. Ọ̀pọ̀lọpọ̀ èèyàn ni ò mọ ìdí tọ́lọ́run tiẹ̀ ṣe dá wa, ó ní o tiẹ̀ mọ̀ pé tọ́lọ́run dá wa fún. Èèyàn kan ti gbé mi sí speaker sí, kò sí bẹ́ẹ̀ tẹ́lẹ̀. So a jẹ́ pàtàkì nínú gbogbo ohun tí Ọlọ́run dá, nítorí Olúwa dá èèyàn ní àwòrán ara rẹ̀. Olúwa dá wa ní àwòrán ara rẹ̀, nítorí rẹ̀ ló ṣe fi wá jọba lórí gbogbo nǹkan tó dá. Ọlọ́run ló dá Sátánì o, kò ń ṣe Sátánì ń bẹ̀rẹ̀ o, Lucifer ni o, ló wà in charge of light, in fact custodian of God's power. Agbára tọ́lọ́run fi ṣiṣẹ́ àwọn gbogbo nǹkan ọwọ́ Sátánì ló wà tẹ́lẹ̀. Ìgbà tó gbéraga sí Ọlọ́run ló ṣe di Sátánì. Lucifer lórúkọ ẹ̀, ìràwọ̀ òwúrọ̀, áńgẹ́lì tó súnmọ́ Ọlọ́run jù pátápátá ni. So but Ọlọ́run ò dá ní àwòrán ọmọ ènìyàn. Ọlọ́run dá gbogbo àwọn áńgẹ́lì, kò dá wọn ní àwòrán ọmọ ènìyàn. Ọlọ́run dá oòrùn, ó dá òṣùpá, ó dá omi, ó dá ohun gbogbo, kò dá ní àwòrán ara rẹ̀. Àdágbẹ̀yìn tó fẹ́ dá òun ni ènìyàn, tó wá dá èèyàn, ó wá dá ní àwòrán ara rẹ̀. Ó fún wa ní soul, ó fún wa ní spirit tí ò lè kú. Kò sí nǹkan tọ́lọ́run dá tó ní soul and spirit papọ̀ ju ọmọ èèyàn lọ. Ó tún wá fún wa ní flesh sí, ó fún wa ní ẹran ara sí. Ó dá wa nítorí pé ó fẹ́ kó máa fellowship, kó máa wá bá wa jọ́sìn, ká máa yìn, kó dá èèyàn pé kó kú. Ó dá wa sínú ọgbà Édẹ́nì pé kó máa wá nírọ̀lẹ́, káwa èèyàn ká máa yìn Ọlọ́run, ká máa yìn fún ògo rẹ̀, fún gbogbo iṣẹ́ ribiribi tọ́lọ́run ti ṣe. Nǹkan tó ṣe dá àwa ọmọ ènìyàn nìyẹn. Ṣùgbọ́n a mọ̀ pé Sátánì rí pé ṣé Ọlọ́run nínú àjẹ́ndà rẹ̀ nísìnyí, àwọn èèyàn yìí ló wá fi ṣe ọ̀gá lórí gbogbo nǹkan tọ́lọ́run dá. Pé òun náà, òun fẹ́ rí bí most high, I want to be like the most high. So dominion, ìjọba tọ́lọ́run fún àwọn èèyàn yìí mú láti gbà lọ́wọ́ wọn. Tí Sátánì ò bá gba dominion yẹn, ká ní kò gba ìjọba yẹn lọ́wọ́ Ádámù ni, ilé ayé ò ní rí bó ṣe rí yìí. Kò ní sí wàhálà, kò ní sí ṣòro, a kàn máa gbádùn nínú ọgbà yẹn ni, kò ní sí kú, kò ní sárùn. Plan Ọlọ́run, original plan tọ́lọ́run ní fún ènìyàn nìyẹn. Ṣùgbọ́n nígbà tí Sátánì ti lọ gba ìjọba, tó ti gbà lọ́wọ́ Ádámù, ó ní gbogbo wàhálà, bìlísì, gbogbo nǹkan wá dàrú. Ọmọ èèyàn wá ní ìjọba mọ́. Thank God for Jesus Christ. Jésù Kristi ló ṣe láti wá gba ìjọba náà lọ́wọ́ Sátánì. So ẹni tó bá ti wá gba Jésù Kristi ní orúkọ Jésù, a tún wá ní dominion, ìyẹn ìjọba, àṣẹ tọ́lọ́run fi fún wa láti ìbẹ̀rẹ̀. So ènìyàn jẹ́ pàtàkì sí Ọlọ́run nítorí Olúwa dá wa ní àwòrán ara rẹ̀. Ó fi wá jọba lórí ohun gbogbo tó dá. Ó dá wa láti lè fi ọlá ńlá rẹ̀ hàn. Kò ṣe pé káwa fúnra wa máa fi ọlá ńlá tara wa hàn o, but ọlá ńlá ti Ọlọ́run, ó dá wa láti máa fi ọlá ńlá ti Ọlọ́run láti máa fi hàn ní. Ìwé 1 Peter chapter 2 verse 9. 1 Peter chapter 2 verse 9. Ṣùgbọ́n ẹ̀yin ni ìran tí a yàn, olú àlùfáà, orílẹ̀-èdè mímọ́, ènìyàn ọ̀tọ̀, kí ẹ̀yin kí ó lè fi ọlá ńlá ẹni tí ó pè yín jáde kúrò nínú òkùnkùn sínú ìmọ́lẹ̀ ìyanu rẹ̀ hàn. Kákan lè máa fi ògo Ọlọ́run hàn ni. Bí àwọn áńgẹ́lì ṣe yin Ọlọ́run lọ́run, bí àwọn àgbààgbà ṣe yin Ọlọ́run, Olúwa dá wa fún ògo ara rẹ̀ ni. Ó wá fi wá ṣe aṣojú lórí gbogbo ohun tó dá. Òun lèèyàn ṣe jẹ́ pàtàkì sí. Àwa fúnra wa gan máa ń kọrin, kí lórí tó fi fẹ́ràn mi, kí lórí tó fi fẹ́ràn mi, mi ò mọ̀ o, ènìyàn
mo ṣáà mọ̀ pé bàbá fẹ́ràn mi. Olúwa fẹ́ràn wa nítorí pé ó dá wa ní àwòrán ara rẹ̀, nítorí ó fẹ́ máa fellowship pẹ̀lú wa, ó fẹ́ ká máa yin òun. Ìdí tí Olúwa fi dá wa nìyẹn. Kò sí nǹkan mìíràn tí Olúwa fi dá wa ju ìyẹn lọ. Kí n fún wa ní example, àpẹẹrẹ bó ṣe rí, irú ipò tọ́lọ́run fi èèyàn sí. Bí Pharaoh ṣe rí sí Joseph, bẹ́ẹ̀ ni Ọlọ́run ṣe fi ọmọ ènìyàn, Olúwa fi ipò ọmọ ènìyàn, ó fi sí ipò Joseph. Ó wá fi ra ẹ̀ sípò, ó fi Pharaoh sípò ara ẹ̀, tó jẹ́ pé nínú throne lórí ìtẹ́ nìkan, òun ni Pharaoh, òun ló fi ju Joseph lọ. A lè kà ní Genesis chapter 41, Genesis 41 verse 40, Genesis 4:1 ẹsẹ̀ 4 àti 8. Ìwọ ni yóò ṣe olórí ilé mi gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ, lè a ó sì máa ṣe àkóso àwọn ènìyàn mi. Ìtẹ́lẹ̀ èmi yóò fi tóbi jù ọ́ lọ. Imagine irú ipò tọ́lọ́run fi èèyàn sí nìyẹn. Irú ipò tí Pharaoh fi Joseph sí, Ọlọ́run fi èèyàn sí. In fact, ó gbé èèyàn ga ju àwọn áńgẹ́lì pàápàá lọ. Nítorí àwọn áńgẹ́lì ẹ̀mí ni wọ́n. Angels are spirits. Ẹ̀mí ni àwọn áńgẹ́lì. Ìwé Hébérù orí 1 ẹsẹ̀ 14, Hebrews chapter 1 verse 14. Ó ní ẹ̀mí tí ń jíṣẹ́ kí gbogbo ó ní gbogbo àwọn áńgẹ́lì ń ṣe. Ẹ̀mí tá à ń rán láti máa jọ́sìn nítorí àwọn tí ó jogún ìgbàlà, nítorí àwa tá ti fàyè wa fún Jésù. Áńgẹ́lì máa ń jíṣẹ́ fún wa ni ọlá ṣe ń pè àwọn áńgẹ́lì ní ministering spirit. Òun la ṣe lè rán áńgẹ́lì iṣẹ́ pé wá bá mi ṣiṣẹ́, lọ bí báyìí, lọ ṣe báyìí. Ìwé 1 Corinthians chapter 6 verse 3, 1 Corinthians chapter 6 verse 3, ó sọ pé ẹ kò mọ̀ pé àwa ni yóò ṣe ìdájọ́ àwọn áńgẹ́lì. Mélòó mélòó ni ohun tí ń ṣe ti ayé yìí. Àjẹ́yàn dìde àwa yìí náà la máa ṣèdájọ́ àwọn áńgẹ́lì. Òǹkálùkù tá bá ti fàyè wa fún Jésù la ní áńgẹ́lì kọ̀ọ̀kan tó ṣọ́ wa káàkiri. Bible pè wọ́n ní angel guardian. The moment you receive the Lord Jesus Christ into your life, you have your own personal angel tí ò kì í sùn, tó máa ń ṣọ́, akàndúró lákàndẹ̀ máa ṣọ́ yín ní gbogbo ibi tẹ́ bá lọ, gbogbo nǹkan tẹ́ bá ń ṣe. So nígbà tó Olúwa wá fún wa, tó fún wa sípò tó léyìí, tó fún wa ní àṣẹ, kí ló wá dé tá a wá rí? Kí ló dé tá a rí nísìnyí? Àṣẹ tọ́lọ́run fún wa, ipò tọ́lọ́run wà, nítorí pé ọmọ ènìyàn ti sọ ipò náà nù nígbà tí Ádámù ti ṣẹ̀ àti Éfà. Nígbà tá a bá ń ka chapter 8, mo máa ka passage tó máa jẹ́ ká rí nǹkan tó ṣẹlẹ̀. So a dá wa for his pleasure ni. A dá wa láti mọ Ọlọ́run, láti fẹ́ràn Ọlọ́run, láti sin Ọlọ́run àti láti máa yin Ọlọ́run. Kò sóhun tá a dá ọmọ ènìyàn fún ju gbogbo yẹn. Gbogbo eléyìí tó kù tá à ń ṣe, gbogbo yẹn ìyẹn ò mátà, secondary làwọn yẹn. But àwọn yẹn làwọn èèyàn dẹ̀ wá ń lé jù. Mo fẹ́ kọ́lé, mo fẹ́ ra mọ́tò, mo fẹ́ ṣe lé, mo fẹ́ ṣe gbá, ọmọ mi elé, ọmọ mi. Ikọ̀ tó torí ẹ̀ dá ọmọ èèyàn gangan. Ọ̀pọ̀lọpọ̀ ni ò kì í ṣe. Ọ̀pọ̀lọpọ̀ tí lè má rántí Ọlọ́run èhóde gbogbo ọjọ́ kan. Ṣùgbọ́n a dá wa ni láti máa fi ògo Ọlọ́run, láti máa fi hàn. Ìwé Isaiah chapter 43 verse 7, Isaiah 43 verse 7, olúkúlùkù ẹni tí à ń pè ní orúkọ mi, nítorí mo ti dá a fún ògo mi. Olúwa sọ pé òun dá wa fún ògo òun ni. Kò kí ń ṣe fún ògo ti ara wa, bọ̀ fún ògo Ọlọ́run. Ó lóun mọ̀ wá, ó ní mo ṣe pé, ó ṣe wá pé ni nítorí ògo rẹ̀. So tá a bá sọ pé kí ni ènìyàn, ká mọ̀ wípé ènìyàn jẹ́ ẹni tọ́lọ́run tó fi ṣaṣojú rẹ̀ lórílẹ̀-èdè àlàyé. Ẹni tí Olúwa fẹ́ràn, ẹni tí Olúwa dá ní àwòrán ara rẹ̀, tí Olúwa dá láti máa fi ògo òun Ọlọ́run láti máa fi hàn. Ọ̀rọ̀ ìyànjú kejì tí mo fẹ́ sọ̀rọ̀ nípa ẹ̀ ni ọ̀rọ̀ worship and spiritual warfare. Ìjọsìn àti ìjà. Ìjọsìn jẹ́ ohun ìjà ẹ̀mí. Ní Psalm chapter 8 verse 2 tá fẹ́ ṣe yìí, a máa rí wípé Olúwa sọ pé láti ẹnu ọmọ ọmú àti ọmọ ọwọ́ ló ti fi ìyìn sí, ó ń fi ìyìn sí ẹnu àwọn ọmọ tó jẹ́ pé wọ́n ṣe mu ọmú.
àwọn ọmọ tó ń ṣe sọ bla 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 olúwa ní tó bá ń sọ nǹkan tó ń sọ yẹn wọ́n ń gbé òun dání wọ́n ń yin òun wípé láti ẹnu wọn ló ti fi agbára sí láti ṣèdájọ́ àwọn ẹni ibi, láti ṣẹ́gun àwọn alágbára, láti dá Sátánì olùgbẹ̀san nì, láti pa lẹ́nu mọ́. Pé ìyìn ọmọdé, ìyìn Ọlọ́run tó ń wá láti ẹnu ọmọdé, òun ló ń fi ń pa ọ̀tá lẹ́nu mọ́. Very very powerful. Verse 2 yẹn èmi mi máa ṣàlàyé ẹ̀ fún wa. Ọlọ́run tún àti sọ verse 2 yẹn wípé ohun kékeré lọ́lọ́run máa ń lò, ohun tí ò tiẹ̀, nǹkan tí the weakest thing, ohun tí ò lágbára láti fi ògo rẹ̀ hàn, láti lè jẹ́ ká mọ bí títóbi Ọlọ́run bó ṣe tó. Nígbà tí Ọlọ́run fẹ́ dì pẹ̀lú Gòláyàtì, David teenager, ọmọ tí ò tí ì pé 18 years old, Ọlọ́run fi bá Gòláyàtì jà tó fi ṣẹ́gun Gòláyàtì. Ọ̀nà tó wá máa ń gbà ṣeṣẹ́ rẹ̀, ọ̀nà tó jẹ́ pé wọ́n á fàyè sílẹ̀ ká lè mọ̀ pé èmi lọ́lọ́run, I am God. So kí ni Psalm 8 verse 2, kí ló tó Ọlọ́run máa fi ìyìn sẹ́nu àwọn ọmọ ọmú, àwọn ọmọ kéékèèké tí ò ń jẹ́ pé àgbàlagbà tó understand. Àwọn ọmọ yìí wọ́n innocent, wọ́n mọ̀ nǹkankan, kò tí ì ṣẹ̀ṣẹ̀, kò tí ì sí nǹkankan, even though inú ẹ̀ṣẹ̀ la gbé bí wọn ò, but wọ́n innocent. Tó bá fẹ́ worship Ọlọ́run, tẹ́ bá rán ọmọdé tó bá ń worship Ọlọ́run, ẹ̀yin gan mọ̀ pé òótọ́ ní nǹkan tí Bible sọ. Nígbà tí Jésù Kristi wọ Jerusalem, triumphant entry Jésù, nígbà tó wọ Jerusalem tí wọ́n fi ń ta ọjà nínú synagogue tó lé gbogbo wọn kúrò, tó ṣe àwọn arọ́wá àti afọ́jú, Jésù ń wò wọ́n sàn. So àwọn àlùfáà wọ́n ń bínú, àwọn tó wà ní tẹ́ḿpìlì ń bínú pé báwo ni Jésù ṣe ń ṣe gbogbo nǹkan tó ń ṣe. Àwọn ọmọdé níṣe ló bẹ̀rẹ̀ sí ní kọrin, Hosanna sọmọ Dávidi, Hosanna sọmọ Dávidi. Matthew 21 verse 14 to 16. Ẹ lè kà tẹ́ bá délé. Matthew 21 verse 14 to 16. Àwọn ọmọdé ló bẹ̀rẹ̀ sí ní pariwo nínú tẹ́ḿpìlì wípé Hosanna sọmọ Dávidi, Hosanna sọmọ Dávidi. Inú bí àwọn olórí àlùfáà àti àwọn akọ̀wé wípé ṣé Jésù ò gbọ́ nǹkan táwọn ọmọdé yìí ń sọ ni? Torí wọ́n mọ̀ pé Ọlọ́run nìkan làwọn ọmọdé lè sọ ọdún ẹ̀ sí. Ṣé Jésù, are you saying that you are God? Ṣé o fẹ́ sọ pé Ọlọ́run ni ẹni? Jésù dá wọn lóhùn, ó kóòtì kan tí Dáfídì sọ Psalm 8 verse 2. Jésù sọ fún wọn wípé ṣé ẹ̀yin ò tí ì kárí ni, kárí nínú ìwé pé láti ẹnu àwọn ọmọ ọwọ́ àti àwọn ọmọ ọmú ó ní ìwọ ti mú ìyìn pé. Olúwa mú ìyìn pé lẹ́nu àwọn ọmọ kékeré láti ṣe kíni, láti pa ẹnu Sátánì mọ́. Nígbà tí Jésù sì sọ bẹ́ẹ̀, kíá ni gbogbo wọn dákẹ́ lóòótọ́, gbogbo ọ̀rọ̀ ọ̀tá dákẹ́. So báwo kí ni Psalm 8 verse 2 ní ṣe pẹ̀lú wa? Ẹni tó bá lè yin Ọlọ́run gẹ́gẹ́ bí ọmọdé, gbogbo wa ọmọdé ni wá o lọ́wọ́ Ọlọ́run. Ohun ìjà ẹ̀mí gidi òun ni ìyìn. Ẹni tó bá mọ̀ láti mọ̀ bá ṣe yin Ọlọ́run, ẹni tó bá lè máa fi ògo fún Ọlọ́run, kò sí ohun tó ní gbogbo ohun weapons of àwọn nǹkan ogun tá fi ń jà, òun ló lágbára jù láti ṣe ìjọsìn, láti yin Ọlọ́run, láti yin Ọlọ́run. Psalm 149 a lè kà nígbà tá a bá délé kàkà gbogbo ẹ̀. Psalm 149 ó sọ wípé ìyìn Ọlọ́run ó máa ń ṣe ìdájọ́. Tá bá yin Ọlọ́run lóòótọ́ àti lódodo, ìyìn Ọlọ́run á ṣe ìdájọ́. Ó máa fi ẹ̀wọ̀n dè àwọn ọ̀tá, ó máa fi ẹ̀wọ̀n dè àwọn ọ̀tá ni o. Ó máa fi ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ irin, ó máa fi dè àwọn ìkà ènìyàn. Ẹni tó bá sì máa ṣe yin Ọlọ́run, láti inú ìyìn èèyàn máa rí ẹ̀san lára àwọn ọ̀tá rẹ̀. You want vengeance immediately, ṣáà lọ yin Ọlọ́run. Ìyìn, tá bá lè yin Ọlọ́run gẹ́gẹ́ bí ọmọdé, childlike worship, ó lágbára, is so powerful. A ti rí ní ti Paul and Silas now, Acts chapter 16 verse 25. Ká lè ka 16 to 25. Acts chapter 16 verse 4. Màá kàn quote verse 16. Nígbà tán wà nínú túbú, tí Paul and Silas wà nínú túbú, láàárín ọ̀gànjọ́ òru, bẹ́ẹ̀ ni wọ́n gbàdúrà. Nígbà tán gbàdúrà tí nǹkan kan ò ṣẹlẹ̀, ṣe ló bẹ̀rẹ̀ sí ní kọrin ìyìn sí Ọlọ́run.
tó ṣe bẹ̀rẹ̀ sí ní kọrin ìyìn sí Ọlọ́run lójijì ìṣẹ̀lẹ̀ ńlá sì ṣẹlẹ̀ tó bẹ́ẹ̀ tí ìpìlẹ̀ ilẹ̀ túbú tó bẹ̀rẹ̀ sí ní mì tìtì lọ́gán gbogbo ilẹ̀kùn sì ṣí ìdè wọn sì já. O la fi máa ń kọrin Paul and Silas they pray they sang the Holy Ghost came down. Tá bá lè yin Ọlọ́run pẹ̀lú ọkàn pẹ̀lú in spirit and in truth ó lágbára ju Holy Ghost fire Holy Ghost fire ìyìn Ọlọ́run ó lágbára ju ká máa pe iná lọ. Nígbà tí odi Jẹ́ríkò tó dúró níwájú àwọn ọmọ Ísírẹ́lì kí lọ́lọ́run sọ pé kán ṣe ó ní ẹ̀yin ẹ ṣáà máa jẹ́ kàn rìn ráǹdì Jẹ́ríkò for the Lord is good and his mercies endure forever. Ẹ kó àwọn akọrin síwájú. Ṣé tó bá fẹ́ lọ ja ogun ṣé akọrin ló máa wà níwájú ní ṣùgbọ́n Olúwa ní ẹ kó àwọn akọrin ẹ fọ àwọn àlùfáà síwájú. Tẹ́ bá ti wá ráǹdì odi Jẹ́ríkò tán lọ́jọ́ méje ẹ jẹ́ kán fún ìpè yẹn kán búrẹ̀ kí gbogbo yín kẹ́ pariwo ogun Jẹ́ríkò odi yẹn á sì fọ́. Lóòótọ́ ńgbà tá máa fi rìn lọ́jọ́ méje tí wọ́n blow trumpet tí wọ́n sì pariwo lóòótọ́ Bible sọ pé odi Jẹ́ríkò ó wó lulẹ̀. Òláṣẹ máa ń pè ní òsangiri làgiri òlàgiri kàkàkà. Just praising him if you can do it in spirit and in truth. Kò sí ogun tí Olúwa tí kò lè fi ṣẹ́. Judges 21 verse 21 Judges ìwé àwọn ọba ìwé àwọn ọba kọ́ onídàájọ́ Judges onídàájọ́ 21 verse 21 ó ní kí ẹ sì wò ó sì kíyèsí bí àwọn ọmọbìnrin Ṣílò bá jáde wá láti jó nínú ijó wọn nì nígbà náà ni kí ẹ̀yin kí ó jáde láti inú ọgbà àjàrà wá kí olúkúlùkù ọkùnrin yín kí ó sì mú aya rẹ̀ nínú àwọn ọmọbìnrin Ṣílò. Ṣé ẹ lè gbàgbọ́ wípé ijó just dancing and praising God can even give you husband? Àwọn tó bá lo YouTube ẹ rí Moses Bliss gospel singer ìyàwó tó fẹ́ tọ́lọ́run fún bọ́lọ̀ ṣe connect wọn nípa ijó ni. Mo gbọ́ testimony wọn ọmọbìnrin wà ní London Birmingham lọmọbìnrin wà Moses Bliss wà Nàìjíríà. Ọlọ́run jí ọmọbìnrin lóru wípé kó dìde wípé kó bẹ̀rẹ̀ sí ní worship ní 1 o'clock lóru kó record ẹ̀ kó ṣe fídíò kó record ẹ̀ ọmọ jó ó record ẹ̀ ẹni tó kọ orin tí tó fi jó ó tàgẹ̀ ṣẹ̀mọ̀ tó ní kó fẹ́ fídíò ẹ̀ tẹ bá ṣe fídíò ní fídíò ẹ̀ láti tàgẹ̀ ẹ̀ tó ní fídíò so ó tàgẹ̀ ọmọ ó tàgẹ̀ ẹ̀ sí ìyẹn lóru the same òru tí ó tàgẹ̀ ẹ̀ ònìyẹn náà ó lọ wo Instagram ẹ̀ lórí pé yọ̀kan obìnrin kan jó ń bẹ̀ pé who is this Jesus who is this one bọ́lá ṣe kàn ní ẹ̀tàn méjèèjì nìyẹn within 9 months wọ́n sì ṣe marriage. So kí ni mo ń try àti mú jáde ní pé if you can worship God in spirit and in truth kò sí nǹkan kan tí ìyìn tí kò lè ṣe. Warfare tó lágbára òun ni ìyìn tó lágbára ju àwọn fire prayer tá máa ń gbà. So láti ẹnu ọmọdé lolúwa ti fi ìyìn rẹ̀ ló ti fi sí ìyìn tó sì fi sẹ́nu àwọn ọmọdé ó sì máa ń pa ọ̀tá òdìgbẹ̀sán ni ó máa ń pa lẹ́nu mọ́. Ẹ jẹ́ ká ka Psalm 8 mo sọ fún wa pé psalm ìyìn ni is a psalm of praise. David kọ fún olórí akọrin láti jẹ́ kán lè máa fi kọ orin nínú ilé Ọlọ́run. David bẹ̀rẹ̀ pẹ̀lú yíyin Ọlọ́run how majestic the name of God is. Ó sì parí rẹ̀ pẹ̀lú yíyin Ọlọ́run láti sọ wípé orúkọ Olúwa ó ti tóbi tó. Àwọn orin púpọ̀ tá a máa ń kọ gbogbo a lot of them ló wá láti Psalm 8 ìkan tí àwọn máa ń kọ lórí òkè Síónì Olúwa wa orúkọ rẹ̀ ti níyì tó ní gbogbo ayé orúkọ rẹ̀ ti níyì tó. Psalm 1 verse 1 nìyẹn. Dávidi sọ wípé Olúwa orúkọ rẹ̀ ti níyì tó. Olúwa Yahweh ni o Olúwa tó dá ohun gbogbo a ní pé capital ló fi kọ́ Olúwa tó dá ohun gbogbo
níbí yìí Dáfídì ò sọ pé olúwa mi, ó sọ pé olúwa wa, torí Dáfídì ń rí fáàsì gbogbo wa, torí olúwa ló dá gbogbo wa. Àtẹni tó lọ ń bọ̀ nǹkan tọ́lọ́run dá, àtẹni tó ń bọ ọlọ́run directly, gbogbo wa ọlọ́run ló dá gbogbo wa, àti kan tí wọ́n lọ ń bọ pàápàá ọlọ́run ló dá. So Dáfídì sọ pé olúwa, olúwa wa, orúkọ rẹ ti ní ìyìn tó ní gbogbo ayé, ìwọ tí ó gbé ògo rẹ ka orí àwọn ọ̀run. Dáfídì kàn ń wo ọ̀run ni pé olúwa, irú ọlọ́run wo ni eléyìí, ó dẹ̀ gbé ògo, ó gbé kárí ògo, ó gbé kárí ògo, ó gbé kárí ògo. What a wonderful, powerful, marvelous God. Ní verse 2, ó ní láti ẹnu àwọn ọmọ ọwọ́, ó sọ ń pa títóbi ọlọ́run yìí ni o, pé ta ló lè lo ẹnu, ta ló máa lo ọmọ ọwọ́, the weakest thing, ọmọ tó jẹ́ pé àwa gan là ń tọ́jú, wọn lè tọ́jú ara wọn, àwọn yẹn gan lọ́lọ́run bá lọ fìyìn wọn sí lẹ́nu láti fi ṣẹ́gun ọ̀tá. Pé bọ̀tọ̀ lóun kò fẹ́ fi títóbi agbára rẹ̀, ó kàn fẹ́ fi hàn. Láti ẹnu àwọn ọmọ ọwọ́ àti ọmọ ọmú ni ìwọ ti ń ṣe ìlànà agbára nítorí àwọn ọ̀tá rẹ, nítorí kí ìwọ kí ó lè mú ọ̀tá olùgbẹ̀san ní ìdákẹ́jẹ́. Àmọ́ pé Sátánì ni olùgbẹ̀san, nítorí pé Olúwa ti lé kúrò ní heaven nígbà tó sì lóun fẹ́ I want to be like the most high, wọ́n ti lé sílẹ̀. Nígbà tó sì débí wọ́n tún fún Adam ní dominion, wọn ò fún Sátánì ní dominion. Ó láti lọ gba, ó gbẹ̀san láti gba dominion padà, láti lọ gba ìjọba, àṣẹ ìjọba tọ́lọ́run fún ènìyàn, láti lọ gbà lọ́wọ́ Ádámù. La ṣe ń pè ní olùgbẹ̀san, wípé kí ìwọ kí ó lè mú ọ̀tá olùgbẹ̀san ní ìdákẹ́jẹ́. Ìyìn àwọn ọmọdé ó máa ń pa àwọn ọ̀tá rẹ̀, ó máa ń pa àwọn ọ̀tá ọlọ́run ni, ó sì ń pa àwọn ọlọ̀tẹ̀ lẹ́nu. Bẹ́ẹ̀ ló ṣe rí fún àwa náà. Ẹni tó bá lè yin ọlọ́run bí ọmọdé, childlike praise. Mo kà ń pa ọmọ kékeré kan ní tó ń lọ ní airport, tó dẹ̀ gba attention everybody. Ìyá ẹ̀ dìímú, àwọn náà ń travel ni o, ó dẹ̀ ń kọ Jesus loves me, yes I know, for the Bible tells me so. Gbogbo èèyàn dẹ̀ ń wò, everybody dákẹ́, ọmọ yóò tiẹ̀ kẹ́ àpòmọ̀ ẹ̀pọ̀ ń wò ó, ó dẹ̀ ṣáà ń kọrin yẹn lọ ní tiẹ̀, ọtí tí ìyá ẹ̀ tó fi kọjá ibi tí gbogbo èèyàn wà. Bẹ́ẹ̀ lọmọ yìí ń kọrin. Tá bá lè yin ọlọ́run bẹ́ẹ̀, irú ìyìn tọ́lọ́run fẹ́ nìyẹn. If only we can worship God like that, then we will silence the devil. A pa ọ̀tá lẹ́nu mọ́ pátápátá, ju ká máa sọ pé olúwa, àwọn ọ̀tá yìí, àwọn ìjẹ́ kọ́kàn mi balẹ̀, olúwa, gbogbo nǹkan. Nígbà téèyàn bá tún yin ọ̀tá pàápàá ni, ká la lè lo àkókò yẹn ká fi gbé ọlọ́run ga, ká máa fi ro títóbi ọlọ́run, ká máa fi wò pé ọlọ́run yìí, ọlọ́run yìí tó lágbára yìí, ọlọ́run tí òkun rí tó sá, Jọ́dánì rí ó padà sẹ́yìn. Àwọn òkè ńláńlá ni wọ́n ń fò bí àgbò, àwọn kéékèèké bí ọ̀dọ́ àgùntàn. Ilẹ̀ rí ó wá rìrì níwájú olúwa ọlọ́run Jákọ́bù. Ká là ń ronú bẹ́ẹ̀ ni ọ̀tá ò lè dúró, ọ̀tá ò lè dúró. But ó tẹ́ wa lọ́rùn ká máa complain nípa ọ̀tá àtàwọn nǹkan tá à ń go through, ju pé ká máa yin ọlọ́run tó dá wa fún ògo rẹ̀, tí kò tiẹ̀ fẹ́ wàhálà fún wa. So Dáfídì sọ wípé láti ẹnu àwọn ọmọ ọwọ́ àti ọmọ ọmú ni ìwọ ti ń ṣe ìlànà agbára nítorí àwọn ọ̀tá rẹ, nítorí kí ìwọ kí ó lè mú ọ̀tá olùgbẹ̀san ní ìdákẹ́jẹ́. Verse 3, Dáfídì wá sọ wípé nígbà tí mo ro ọ̀run rẹ, mo kàn tiẹ̀ wo bó ṣe gbé ọ̀run yìí kalẹ̀. Mo wo iṣẹ́ ìka rẹ. Irú ìka wo? Ìka gbàgbà, ìka tí kò ṣe é describe. Ọlọ́run fi ṣe gbogbo àwọn iṣẹ́ wọ̀nyí. Bible sọ pé everlasting arm gan ni apá yẹn, apá tí ìka yẹn wà everlasting ni, everlasting ó kàn gùn lọ ni, kò sẹ́ni tó lè júwe ẹ̀. Dáfídì kàn ń ronú ni o pé mo ro ọ̀run rẹ, mo ro iṣẹ́ ìka rẹ, mo wo òṣùpá, mo wo ìràwọ̀ tí ìwọ ti ṣe ìlànà sílẹ̀. Ẹ̀rù ọlọ́run yìí bà mí o. Báwo ló ṣe, báwo lọ́lọ́run yìí ṣe dá gbogbo nǹkan bí eléyìí? Torí ẹ̀ làwọn àgbààgbà mẹ́rìnlélógún, àwọn àgbààgbà the 24 elders ṣe ń kọ thou art worthy, Revelations 4:11, Revelations 4:11, thou art worthy, O Lord, to receive glory, honor, and power, for thou hast created all things
thy pleasure, they are and were created. So verse 4 David wá sọ pé Ọlọ́run tó ṣe gbogbo nǹkan yìí, kí ni ènìyàn gan Olúwa, kí ni ènìyàn tí ìwọ fi ń ṣe ìrántí rẹ̀, ṣúwa tiẹ̀ sì tún rántí níbi tó máa rántí small Samuel tó ń pe Samuel lóru, Ọlọ́run tó dá gbogbo nǹkan yìí kó dẹ̀ sọ̀kalẹ̀ wá látọ̀run kó dẹ̀ máa pe Samuel lóru, ọmọ kékeré tí kò tí gbọ́ fọ́ìsì Ọlọ́run tó lọ bá Élì pé are you calling me, ìyẹn ní Élì ní mi ò pè ọ́, Ọlọ́run ló ń pè ọ́. Ta lè yàn gan that you are doing this thing tó tẹ̀ ń ṣe irú nǹkan bí eléyìí Ọlọ́run, ta lè yàn, kí lè yàn tí ìwọ fi ń ṣe ìrántí rẹ̀, àti ọmọ ènìyàn tí ìwọ fi ń bẹ̀ wò. Ẹ jọ̀ọ́ mo fẹ́ kẹ́ bá mi ka Hebrews chapter 2 verse 6 to 9. Hebrews chapter 2 verse 6 to 9 tí mo bá ka 5 and 6 tán. So Job 7 verse 17 sọ wípé kí ni ènìyàn tí ìwọ ó máa kó kìkì rẹ̀, àti tí ìwọ fi ń bá a fi gbé ọkàn rẹ̀ ni, wáyé tó máa fi gbọ́kàn lé èèyàn. Job sọ pé èèyàn wọ́ ọ̀tẹ́ tọ́lọ́run máa gbọ́kàn lé, Olúwa máa kàn dé gbẹ́kẹ̀lé yàn, kí lè èèyàn yìí gan wà dẹ̀ máa kó kìkì èèyàn àti ìbẹ́ ni pé èèyàn tóbi, ìwọ tó dá gbogbo nǹkan tó tó léyìí, ta lè yàn gan Olúwa. Ní verse 5 ó ní ìwọ ṣáà dá ní onírẹ̀lẹ̀ díẹ̀ ju Ọlọ́run lọ. Verse 5 yìí àwọn èèyàn máa ń ṣe eléyìí quote, ìwọ ṣáà dá ní onírẹ̀lẹ̀ ju Ọlọ́run lọ. Bible sọ pé angels ni Bible pè, but angels tí wọ́n pè Elohim òní ìwé Hebrew sọ original version. Elohim mean plural ní Elohim, àwọn mẹ́ta nínú Ọlọ́run bàbá, Ọlọ́run ọmọ àti Ọlọ́run ẹ̀mí mímọ́. tó nígbà tó Ọlọ́run fẹ́ dá àwa èèyàn, ó ní pé ẹ jẹ́ kí a dá èèyàn ní àwòrán ara wa, níwèé Genesis, ní àwòrán ara wa, àwòrán God the Father, God the Son and God the Holy Spirit. So Elohim, Yorùbá Bible get ẹ̀ right tó sọ pé ìwọ ṣáà dá a ní onírẹ̀lẹ̀ díẹ̀ ju Ọlọ́run lọ. Ó kàn rọra fi wá sísàlẹ̀ ara ẹ̀ ni pé orí ìtẹ́ tó ń wá yẹn òun nìkan ló máa fi jù wá lọ. Powerful yẹn nígbà tó kọ́kọ́ dá Ọlọ́run ní àwọn ènìyàn níbẹ̀rẹ̀ o. So David sọ pé ìwọ sì ti fi ògo àti ọlá dé ilé adé. Ó dá èèyàn ní onírẹ̀lẹ̀ díẹ̀ ju ara rẹ̀ lọ. Ó tún wá fi ògo àti ọlá, ó tún wá fi dé ilé adé. Kí lè èèyàn gan-an? Bó tilẹ̀ jẹ́ pé èèyàn ò já mọ́ nǹkan kan, but lọ́dọ̀ Ọlọ́run ajá mọ́ nǹkan. Olúwa sì fi ògo àti ọlá, ó sì fi dé ọmọ ènìyàn ládé. Ní verse 6 ó ní ìwọ mú ìjọba iṣẹ́ ọwọ́ rẹ, ó wá fi jọba lórí gbogbo nǹkan tó dá. Ìwọ sì fi ohun gbogbo sábẹ́ ẹsẹ̀ rẹ̀. Gbogbo nǹkan tọ́lọ́run dá, gbogbo rẹ̀ pátápátá lọ́lọ́run fi sábẹ́ ẹsẹ̀ àwa ọmọ ènìyàn. Genesis 1 verse 26. Genesis 1:26. Ọlọ́run sì wí pé jẹ́ kí a dá ènìyàn ní àwòrán ara wa, gẹ́gẹ́ bí ìrí wa, gẹ́gẹ́ bí a ṣe rí, kí wọn kí ó sì jọba lórí ẹja òkun àti ẹyẹ ojú ọ̀run àti ẹranko gbogbo ilẹ̀ àti ohun gbogbo tí ń rákò lórí ilẹ̀. Gbogbo nǹkan tọ́lọ́run dá pátápátá Olúwa sì fi sí abẹ́ àwa ọmọ ènìyàn. Pé Ọlọ́run, kí lọ́lọ́run rò, pé kí lọ́lọ́run rí? What is it about human that you have decided to do all of this? Ẹ bá mi ka Hebrews 2 verse 6 to 9 ma. Bẹ́ẹ̀ni.
Ọlọ́run ṣe rí lóòótọ́ Olúwa fi gbogbo nǹkan sábẹ́ ẹsẹ̀ àwọn ọmọ ènìyàn, ó fi wá jọba lórí ohun gbogbo, ṣùgbọ́n ṣá jọba lórí ohun gbogbo báyìí ni o. Tá a bá jọba lórí ohun gbogbo, gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ wọ̀nyí ò ní máa ṣẹlẹ̀. So apọ́sù sọ wípé Olúwa lóòótọ́ ó dá àwa ènìyàn, ó fi gbogbo nǹkan sábẹ́ ẹsẹ̀ wa, ó fún wa láṣẹ lórí ohun gbogbo. Kí ló wá dé tá àwa láṣẹ lórí ohun gbogbo? Kí ló dé tí Sátánì sì ń ṣe gbogbo ìranù tó ń ṣe? Ṣùgbọ́n ó wá sọ wípé àwa rí o, a rí pé Jésù Kristi nìkan ni irú eléyìí ló ṣẹlẹ̀ sí. A rí ní verse 9 tí wọ́n kà yẹn wípé àwa rí wípé Jésù Kristi òun ni ẹ̀dá ní ẹni tó rẹ̀lẹ̀ ju ẹ̀yin Olúwa Ọlọ́run lọ o. Áńgẹ́lì ló sọ fún wa pé Elohim lọ̀rọ̀ yẹn, Elohim ni Ọlọ́run ni ọ̀rọ̀ yẹn ní wípé àní Jésù ni ẹni tí a fi ògo àti ọlá délé adé, ògo àti ọlá t'Olúwa fi dé àwa ọmọ ènìyàn ládé, tó jẹ́ pé Ádámù sọnù nínú ọgbà Eden. Wọ́n wá sọ pé lórí Jésù Kristi nìkan láti rí ògo àti ọlá yìí o láti rí pé adé wà lórí Jésù Kristi, ọlá yìí sì wà lára Jésù Kristi nítorí ìjìyà ikú tí Jésù Kristi wá ṣe kí ó lè tọ́ ikú wò fún olúkúlùkù èèyàn. Ṣùgbọ́n torí pé Jésù ti wá tọ́ ikú wò fún gbogbo wa, Jésù ti wá gba ìjọba, àṣẹ ìjọba tí Olúwa fi fún àwa èèyàn tí Ádámù fi sílẹ̀ fún Sátánì. Jésù Kristi ti wá gbà á padà. So nípa oore ọ̀fẹ́ pé Jésù Kristi ti wá kú ikú yẹn, ó ti wá gba ìjọba yìí padà. Ẹni tó bá ti wá gba Jésù Kristi ní Olúwa àti olùgbàlà, a tún wá ní dominion, a wá gba ìjọba. Ó làwọn yàrá ṣe ń sọ ń pa ẹnìkan tó mú kéèsì wá prayer point wá lẹ́ẹ̀kan tó ń sọ fún wípé Olúwa ti fi gbogbo nǹkan, Olúwa ti fi sábẹ́ wa. Ṣẹ́rí téèyàn ò bá mọ̀ pé Olúwa ti fi gbogbo nǹkan sábẹ́ èèyàn, Sátánì á kàn jẹ́ kéèyàn máa jìyà ni o. Mo sọ fún wa lọ́sẹ̀ tó kọjá, mo ní bí òkùnkùn ṣe lágbára tó ní níbi tí ò bá ti sí iná. Ṣé mọ̀ pé ẹ lè wọ yàrá kan tí ò bá sí iná ń bẹ̀ lóru kí gbogbo ẹ̀ kó dúdú kẹ́rù ti ẹ̀ bà yín, bọ́tẹ́ bá ti tanná sí kí ló máa ṣẹlẹ̀? Òkùnkùn máa pòórá ni. Ọ̀rọ̀ Ọlọ́run òun ni iná. Jẹ́ kí n fi èèyàn kan tó ń travel, mi mọ̀ bóyá boat, bóyá ship ni o, bóyá airplane, mo ṣàgbọ́ ni wípé wọ́n fa ẹ̀ lóúnjẹ, ó sanwó tíkẹ́ẹ̀tì o, first time tó máa kọ́kọ́ travel ni o, ó sanwó. Nígbà tán bá sì bí pé kí ló fẹ́ jẹ, á lòun ò jẹ nǹkan kan nítorí ó ti mọ̀ pé kò sówó kankan lọ́wọ́ òun, pé òun ò lówó. So tóun bá lọ jẹun sí, tán bá lọ béèrè owó kí ló fẹ́ fi sùn, wọ́n á máa manage fọ́jọ́ mẹ́ta, ó fìyà jẹrẹ. Nígbà tó wá di pé ebi yẹn kò lè mú mára má, kó tó di pé ọmọdé ibi tán máa dé ní ọjọ́ kẹta, nígbà tó ń fọ̀wọ̀ èèyàn lóúnjẹ náà wá ní kí ló fẹ́, ó wá sọ wípé at least wọ́n lè mú òun mọ́lẹ̀, wọ́n ti débi tán lọ, wọ́n ṣàmọ́ fi òun sílẹ̀. Nígbà tó wá jẹ tán, ó ní èlò ni wọ́n ní kò san owó tíkẹ́ẹ̀tì tó ti san, ó ti wà lára owó oúnjẹ, ti wà lára owó tíkẹ́ẹ̀tì tó ti san, ó fìyà jẹ ara ẹ̀ for 3 days. So tí onígbàgbọ́ ò bá ti mọ irú ipò tí Olúwa fi òun sí, tí kò bá ti mọ̀ wípé òun ní ìjọba, Olúwa ti fún wa ní àṣẹ, Olúwa fi gbogbo nǹkan tó dá, Olúwa fi sí ẹsẹ̀ wa, nítorí náà kò sóhun kankan tó lè fi ṣeṣẹ́ ibi sí wa, tó lè fi ṣeṣẹ́, kò lè ṣeṣẹ́ nítorí pé Olúwa ti fún wa. Ṣùgbọ́n tí Sátánì bá ti mọ̀ wípé èèyàn ò mọ̀, á kàn máa fi terrorize èèyàn ni, á máa fi ìyà ẹ̀, á máa fi jẹ èèyàn. So ọ̀rọ̀ Ọlọ́run ò ní ìmọ́lẹ̀ tá a bá ń ní, tó bá jẹ́ pé ìmọ́lẹ̀ kékeré, bóyá ọ̀rọ̀ 2 àbí 3 ló ṣì mọ̀ tó dẹ̀ gbàgbọ́ tó dìmú gidi, ó lè jẹ́ pé ó lè rí bí ìmọ́lẹ̀ candle. Ṣé mọ̀ pé iná candle kò lè rí bí iná torchlight, tí torchlight kò lè rí bí tá bá tan fluorescent, bá gbogbo òkùnkùn máa pòórá ni. So bí agbára òkùnkùn ṣe lágbára sí, òun ni bí ìmọ́lẹ̀ ò bá ṣe sí. Ṣùgbọ́n tí ìmọ́lẹ̀ bá ti ń wà, òkùnkùn máa ń pòórá ni. Ọ̀rọ̀ Ọlọ́run ìmọ́lẹ̀ ni, òun ló ṣe pàtàkì ká mọ ọ̀rọ̀ Ọlọ́run, ká mọ ipò tí Ọlọ́run fi wá sí, wípé gbogbo ohun tó Olúwa dá, òun ló ti fi sí abẹ́ ẹsẹ̀ wa. Gbogbo ẹni tó bá ti gba Jésù Kristi ní Olúwa àti olùgbàlà, ní orúkọ Jésù Kristi, all we need to say is ní orúkọ Jésù, ní orúkọ Jésù Kristi, a ti gba àṣẹ,
a ti ní dominion. A lè sọ fún Sátánì wípé dákẹ́jẹ́ kó sì dákẹ́jẹ́. A lè sọ fún ohun tá a fẹ́ wípé ó ti tó, á sì tó bẹ́ẹ̀ lóòótọ́. But téèyàn ò bá ní ìmọ́lẹ̀, tá a mọ ọ̀rọ̀ Ọlọ́run, tá a mọ irú kan tọ́lọ́run ti ṣe sílẹ̀ fún wa, èèyàn kàn mọ bí ọkùnrin tó tí ò jẹ oúnjẹ for 3 days ó ń fobi para ẹ̀, tó yẹ pé owó oúnjẹ sì ti wà lára tíkẹ́ẹ̀tì, bó ṣe máa ń rí nìyẹn. So verse 9 wá sọ wípé, àbí ṣé mo ti ka verse 8? Yeah, mo ti ka verse 8. Àwọn ẹyẹ ojú ọ̀run àti àwọn ẹja òkun tí ó ń kọjá lọ nípa ọ̀nà òkun, gbogbo tọ́lọ́run dá pátápátá, gbogbo rẹ̀ lolúwa fi sí abẹ́ ẹsẹ̀ wa. Kò sí kankan tó lè ṣe wá níbi ní gbogbo ohun tí Ọlọ́run dá. Dávìdì parí pẹ̀lú wípé Olúwa, Olúwa wa, orúkọ rẹ ó ti níyì tó ní gbogbo ayé. Orúkọ Olúwa ó níyì. Orúkọ Olúwa níyì tó. Olúwa ló dá gbogbo nǹkan tá à ń wá, gbogbo àwọn nǹkan tó ń jọ wá lójú tá à ń sáré káàkiri, gbogbo rẹ̀ lolúwa ti fi fún wa. Nítorí pé a mọ̀, nítorí pé àìsí ìmọ́lẹ̀, òun la ṣe ń struggle, tí Sátánì ṣe ń ráyè láti máa ṣe àwọn oríṣiríṣi nǹkan tó ń ṣe. So ẹ má jẹ́ ká gbàgbé wípé Olúwa wa yìí aláti máa yìn lógo ni. Ohun tá a dá wa fún ni láti máa fi ògo Ọlọ́run láti máa fi hàn. Ká dẹ̀ lè mọ̀ wípé Olúwa lè lo the weakest. You don't have to be the best. In fact, Olúwa ò kì í lo the best. Ẹni tí ò bá tiẹ̀ mọ̀ ṣe rárá, nǹkan tí ò ṣe tá ti rò pé léyìí kò sí kankan tó lè ṣe, Ọlọ́run máa ń lò láti mú èlò rẹ̀, láti mú iṣẹ́ rẹ̀, láti múṣẹ́, láti jẹ́ ká ṣe nǹkan t'Olúwa tó bá fẹ́ ká ṣe. So ẹ jẹ́ kí n conclude pẹ̀lú Mark chapter 8 verse 36. Mark chapter 8 verse 36. Nítorí pé èrè kí ni fún ènìyàn bí ó jèrè gbogbo ayé tí ó sì sọ ẹ̀mí rẹ̀ nù. Olúwa dá wa láti máa fellowship pẹ̀lú wa. Olúwa fẹ́ ká wà nínú ọgbà, kóun wà láàrin wa, ká kàn mọ yin Ọlọ́run lógo. Ṣùgbọ́n nígbà tó bá jẹ́ pé torí nǹkan ayé tó jẹ́ pé kò síbi tá à ń mú lọ, kò sí gbogbo nǹkan tá à ń lé káàkiri yìí, kò sí kankan tá à ń mú lọ o. Ṣùgbọ́n nítorí pé nǹkan ayé yìí, kéèyàn wá lọ sọ ẹ̀mí ara rẹ̀, kó lọ sọ́nù, kó lọ fún Sátánì. Kò sí nǹkan tí Sátánì ń wájú wípé ṣáà ti tẹríba fún mi, worship me, ìwọ fún mi ní soul ẹ, fún mi lọ́kàn ẹ. Kò sí nǹkan tí Sátánì ń wájú soul. Torí Sátánì náà fẹ́ di bí Most High ni, òun náà fẹ́ rí bí Ọlọ́run, òun náà fẹ́ ní àwọn èèyàn titi rẹ̀ tí wọ́n á máa worship ẹ̀, tí wọ́n á máa jọ́sìn fún. So a rí pé ńgbà tó test Jésù Kristi, tó ṣe kí ni tempt Yorùbá, tó dán Jésù Kristi wò, nǹkan tó fi dán Jésù Kristi wò náà nìyẹn. Àwọn nǹkan ayé, àwọn nǹkan tá a nílò, oúnjẹ ibi tí ń pa ẹ̀, sọ òkúta yìí sọ ọ́ di oúnjẹ. Jésù sọ fún wípé ọ̀rọ̀ Ọlọ́run ò sọ bẹ́ẹ̀. Ó mú lọ sórí òkè, wo gbogbo ayé yìí, gbogbo ìjọba ayé yìí èmi ni mo ní o, màá fi fún ẹ. Kò nídìí kó lọ sórí igi àgbélébùú kó lọ kú. Gbogbo nǹkan tó fẹ́ màá fi fún ẹ, wàá lówó, wàá gbádùn ayé yìí, but you will give me your soul. Ṣùgbọ́n wàá tẹríba fún mi, you will worship me. Tó bá ti worship mi o, ìwọ àtọlọ́run ẹ yapa nìyẹn. Mo gba sóòlù ẹ, mi ni mo ní sóòlù ẹ. So ọmọ tó máa ń sin Sátánì, òun ló, ṣùgbọ́n á fún wọn ní nǹkan ayé yìí. So tẹ bá ti ní problem, nǹkan tó ṣe máa ń fi problem sínú ayé èèyàn nìyẹn. Ó mọ̀ pé máa wá, tẹ bá ti ní problem, ẹ wá, á fún yín ní nǹkan tẹ fẹ́, ṣùgbọ́n á gba ọkàn yín. So kí ni àǹfààní tó máa jẹ́ fún èèyàn kéèyàn wá jèrè gbogbo ayé, oní gbogbo rẹ̀, ṣùgbọ́n kéèyàn wá sọ ẹ̀mí rẹ̀ nù, kó wá di pé nǹkan ta torí ẹ̀ dá èèyàn láti máa fi worship pẹ̀lú Ọlọ́run, kó wá di pé ẹni ò ní lè ṣerú ẹ̀. Kí lèèyàn wá sáyé fún? A wá di pé Sátánì tó jẹ́ pé a ti ṣèdájọ́ ẹ̀ pé inú iná ni, hellfire ni. A wá di pé ènìyàn wá lọ máa bá Sátánì wà nínú iná láti lọ máa jóná. Kò sí àǹfààní kankan tó wà ńbẹ̀. Ó lè máa ṣe rí àwọn celebrities, kò gbogbo wọn kọ́ o, but àwọn tó ti lọ ní májẹ̀mú pẹ̀lú Sátánì, tó ti sọ fún wọn pé ẹ má worry, màá jẹ́ kó orúkọ yín, kí gbogbo ayé gbọ́ orúkọ yín, ẹ lówó, kò sí nǹkan tẹ fẹ́ tẹ́ ẹ̀ ní, ṣùgbọ́n sóòlù yín o, I need it, màá gba sóòlù yín, worship mi. Ó lè máa fi rí wọn tẹ́ pé wọ́n á lọ commit suicide, wọ́n á kàn lọ para wọn.
inú wọn ò kí ń dùn nítorí pé wọ́n máa májẹ̀mú burúkú tí wọ́n ti ní pẹ̀lú Sátánì ni. Májẹ̀mú burúkú ni láti fún wọn ní nǹkan ayé, nǹkan tó jẹ́ pé tó bá ti kú lẹ́yìn sí $1 òun lọ, gbogbo glory ògo wọ́n mọ̀ everywhere yẹn, kò sẹ́ni tó mọ̀ ẹ́ ní heaven àfi tó bá jẹ́ born again, tó bá já tùbí nìkan tó ṣe irú iṣẹ́ tí mọ́mí Jásànyà ń ṣe yìí, àti gbogbo wa lórí òkè Síónì, irú iṣẹ́ tá à ń ṣe fọ́lọ́run yìí, tá à ń ṣiṣẹ́, tá à ń jèrè ọkàn, tá à ń jẹ́ kí iṣẹ́ Ọlọ́run lọ síwájú. The only thing tá a máa bá ní heaven nìyẹn o, iṣẹ́ tá a ṣe fọ́lọ́run nìkan, òun nìkan ní èrè tá a máa mú kúrò láyé yìí. Ó ti tán, kò sí nǹkan míì tá a máa tún mú kúrò láyé yìí ju iṣẹ́ ìta ṣe fún Ọlọ́run láyé, òun la máa bá lọ́run. Ló ṣe máa ń sọ pé ayé la ti máa ń ṣiṣẹ́ ọ̀run, láyé bí lẹ ti máa ṣiṣẹ́ tẹ̀ máa bá ní ọ̀run. So ẹjọ́ kò wọ́ tiẹ̀. Òṣè òbe ló kọ́ àǹfààní kí ló jẹ́ fún ènìyàn kó jèrè gbogbo ayé o, kó sọ ẹ̀mí rẹ̀ nù o. Ẹ má jẹ́ kí ẹnikẹ́ni nínú wa lórí òkè Síónì kó sọ ẹ̀mí rẹ̀ nù. Kò sí nǹkan kan tí Sátánì ní, gbogbo nǹkan tó ń fún yín láti gba sóòlù yín ni. Tó bá ti gba sóòlù, ó ti tán, ó ti tán. A jẹ́ pé ayérayé lọ́dọ̀ Sátánì, nínú iná, nínú òṣè, nínú ẹkún lẹ́ni yẹn ti máa lo gbogbo ayé rẹ̀, nítorí pé sóòlù kì í kú. Your soul cannot die. Ọlọ́run dá wa bí ara rẹ̀ ni. Sóòlù kì í kú, ara nìkan ló ń kú. So ibi tí sóòlù ń kálukú ń lọ, òun ló mátà nígbà tá a bá kúrò lórí ilẹ̀ alààyè. So tó bá fẹ́ ronúpìwàdà, tó mọ̀ pé kò sì ti ráṣìírí Sátánì àti èmi ò tó bá ti fàyè rẹ̀ fún Jésù, òun sọ fún Sátánì pé látẹ̀ní lọ, èmi àtàwọn ọmọ tí ń bá bí ìran mi àsìn ọmọ, Ọlọ́run nìkan ò la máa sìn. Ìtumọ̀ pé ká di àtúnbí nìyẹn, pé mo ti wọ májẹ̀mú tuntun pẹ̀lú Jésù Kristi. Gbogbo májẹ̀mú tí àwọn bàbá mi ti wọ̀, gbogbo májẹ̀mú ti ìrandíran, mo pa gbogbo rẹ̀ rẹ́. Mo ní májẹ̀mú tuntun pẹ̀lú Jésù Kristi, mo fi ayé mi fún. So látorí èmi àtàwọn ọmọ mi àsìn Sátánì mọ́. Ìtumọ̀ pé ká jẹ́ àtúnbí nìyẹn. So tó bá fẹ́ di àtúnbí, lẹ́ni tó ti mọ̀ ìtumọ̀ pé ká jẹ́ àtúnbí lóòótọ́, ó fẹ́ kí ayé rẹ, ó fẹ́ kó máa fi ògo Ọlọ́run hàn, ó fẹ́ gbé ìgbé ayé gẹ́gẹ́ bí Ọlọ́run ṣe, nǹkan tó Ọlọ́run dá àwa èèyàn fún, kó jẹ́ ká jọ gbàdúrà. Abo ó ti mọ Ọlọ́run tẹ́lẹ̀, but ìgbà tó yá ó ti wá Sátánì lọ. Ìwọ náà mọ̀ pé sóòlù ẹ̀ ń sìn, wọ́n ń jà sí bí ti Mósèsì ni. Sátánì àti àwọn áńgẹ́lì jọ ń jà fún ní pé ṣé èṣù ló ní àbí ṣé Ọlọ́run ló ní. Tó bá sì jẹ́ pé ibi tó ṣì wà nìyẹn, tó ti wọ májẹ̀mú burúkú, oore ọ̀fẹ́ wà fún ọ láti tún padà wá. Olúwa ò fẹ́ kó ẹlẹ́ṣẹ̀, ìrònúpìwàdà lolúwa ń tọrọ. Bọ̀ tó bá ti gba Jésù Kristi, wàá fi gbogbo iṣẹ́ ibi wàá fi sílẹ̀. O ò lè máa sin Ọlọ́run kó tún máa sin mámónì, kò possible. Wàá kúkú gba Jésù Kristi. So tó bá fẹ́ gba Jésù Kristi sínú ayé rẹ̀, jẹ́ ká jọ gbàdúrà pé Olúwa, mo máa ra mi gẹ́gẹ́ bí ẹlẹ́ṣẹ̀. Nítorí tèmi ló ṣe kú ikú oró lórí igi àgbélébùú. Dárí gbogbo ẹ̀ṣẹ̀ mi jì mí. Fi ẹ̀jẹ̀ rẹ fi wẹ gbogbo ẹ̀ṣẹ̀ mi mọ́. Mo gba Jésù Kristi ní Olúwa àti olùgbàlà mi. Kọ orúkọ mi sínú ìwé ìyè. Èmi náà fẹ́ bá ọ jọba, mo fẹ́ bá ọ jíǹde bó ṣe jíǹde lọ́jọ́ kẹta. Olúwa sì gbọ́, Olúwa sì kọ orúkọ rẹ sínú ìwé ìyè. Àwọn áńgẹ́lì á sì máa yọ̀ lọ́run wípé a tún ti rí ẹni tí wọ́n á tún bẹ̀rẹ̀ sí ní máa kọ́lé títí ẹ̀ lọ́run. Oore ọ̀fẹ́ láti sin Ọlọ́run lóòótọ́ àti lódodo, Olúwa sì fi fún ẹni tó bá gba Jésù Kristi sínú ayé rẹ̀. Olúwa ràn wá lọ́wọ́ lórúkọ Jésù. Fún àwa tá ti gba Jésù Kristi, ẹ má jẹ́ kí ogun ayé yìí, ẹ má jẹ́ kí ohunkóhun
ẹ má jẹ́ kó dà wá láàmú, ẹ jọ̀wọ́ ẹ jẹ́ ká di òpó Jésù Kristi yìí. Ta ló fẹ́ jàjà yìí fún wa tá a bá jà ń sìn yìí? Ká lè sọ pé àwa àtọmọ ọmọ wa àwa ò sìn Sátánì, Jésù Kristi yìí nìkan òun la fẹ́ sìn. Ẹ jẹ́ ká di òpó Ọlọ́run yìí, ẹ jẹ́ ká dì í mú. Olúwa tù wá nínú, Olúwa fi wá lọ́kàn balẹ̀ lórúkọ Jésù. Túraká onígbàgbọ́ rẹ̀ rìn ayọ̀, kò má sí ààyè fún ìdààmú o. Àti kọ orúkọ rẹ̀ síwé àṣeyege, ṣàdúró kó lè kọrin, kó lè rẹ́rìn ayọ̀. Thank you all and God bless you in Jesus' name.